pẹ́pẹ́yẹ pọnmọ ní ìlú New York City. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lókè òkun wọ́n sàmì ayẹyẹ àyájọ́ ọdún òmìnira His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn aṣojú wọn. Gbogbo ọjọ́ kìíní oṣù kẹwàá lọ́dọọdún ni gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri orílẹ̀-èdè àgbáyé máa ń rántí ọjọ́ tí wọ́n bọ́ lọ́wọ́ ìṣèjọba àwọn òyìnbó tí wọ́n gba òmìnira. Ṣé obìnrin ò gbàgbé ọjọ́ àbálé ni ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ káàkiri lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ayẹyẹ òmìnira títí ọdún yìí ọ̀nì àrà ọ̀tọ̀ ló bá dé o. Bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ní òkè òkun bí wọ́n ṣe sàmì ayẹyẹ ọ̀hún pẹ̀lú yíyan bí ológun. Sísàmì ayẹyẹ òmìnira ní orílẹ̀-èdè Nàìjíríà títí ọdún yìí òun ló jẹ́ ọdún kẹtàléní ọgọ́ta 63 years tí orílẹ̀-èdè Nàìjíríà kúrò lábẹ́ àwọn òyìnbó amúnisìn. Àwọn ojúlówó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní òkè òkun pàápàá jùlọ ní ìlú New York City wọ́n ṣe àyájọ́ ọdún òmìnira títí ọdún yìí láti lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ayẹyẹ yíyan bí ológun títí ọdún yìí ní ìlú New York City ló wáyé ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2023 èyí tí His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn aṣojú wọn. Ẹgbẹ́ kan pàtàkì ní òkè òkun tó ń pè fún ìlọsíwájú àti ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà tó ní orúkọ rere káàkiri orílẹ̀-èdè àgbáyé ìyẹn Organization of Advancement of Nigeria OAN lábẹ́ agbẹjọ́rò àgbà Yínká Dansalam ní ìlú New York City. Ambassador Lord Ẹ̀gbọ́pìjà kò gbẹ́yìn. Bẹ́ẹ̀ ni alàgbà Solomon Adélàjà àwọn náà mú àsíá orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ pẹ̀lú ìdùnnú. Bàbá wa Solomon Bákàrè wọ́n fi ìdùnnú àti ayọ̀ gbé àsíá orílẹ̀-èdè Nàìjíríà sókè ní ìlú tí orí dá wọn sí pé kí wọ́n máa gbé láti lè yan bí ológun káàkiri ìlú ọ̀hún àti agbègbè ibẹ̀ pẹ̀lú àsíá orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yẹ̀yẹ̀yẹ̀ tí wọ́n sì yan bí ológun ní gbogbo ìlú ọ̀hún àti agbègbè ibẹ̀. Àwọn ẹgbẹ́ náà wọ́n gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà wípé kí ìlọsíwájú àti ìfẹ́ pẹ̀lú ìṣọ̀kan tó fẹsẹ̀ rinlẹ̀ kó máa lọ sókè ó sì máa tẹ̀síwájú. His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP wá gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn wípé kí wọ́n ó kún fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ìbẹ Ọlọ́run fún ìṣèjọba ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó wà lórí àga ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí nítorí wípé ìṣèjọba tó wà lóde yìí yóò padà já sí ayọ̀ àti ìdùnnú fún ti kéré-ti-kéré ọmọ orílẹ̀-èdè yìí. His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP ní òtítọ́ ni wípé orílẹ̀-èdè Nàìjíríà nira díẹ̀ láti gbé lọ́wọ́ yìí ṣùgbọ́n o adùn ni yóò padà gbẹ̀yìn owúro ni ọ̀rọ̀ ọ̀hún yóò padà já sí. Pẹ́pẹ́yẹ pọnmọ o ní ìlú New York City lánàá bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní òkè òkun ṣe sàmì ayẹyẹ àyájọ́ ọdún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn aṣojú wọn.